kéèṣe ọkọ̀ òjòkó bẹ́ẹ̀ ni kò ọmọ nǹkan yóò ṣe. Gbàmẹ́bọ̀ níbi mo yà lólè wòlíì àìsáyà. Gbàmọ́rin dọ̀dọ̀ rẹ̀ ikimi ìmọ̀ òmùwé kò kọ̀ ní yóò rí bẹ́ẹ̀ lóṣèlú rẹ̀ yóò rí mẹ́fà orí mẹ́rìndínláàádọ́rin 64. Ikimi ká òkè ló bẹ̀rẹ̀ rẹ̀ wọn ìjà kú sí ìwé wòlíì àìsáyà orí 64 60. Mọ́rin ká mọ́ kàlíbẹ̀ ìdìde Tànmólè nítorí ìmọ́lẹ̀ rẹ ti dé ní ògo Ọlọ́run ó ti tàn sórí rẹ̀. Mímọ́ mọ́ nìkan kan yẹ kí mi yà wí ọ̀rọ̀ hàn ó ti rò pé ó ti pín orí ti dójú rẹ̀ wá gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Jésù mo dúró lórí àpáta ayérayé àtìwé mímọ́ kẹ́ẹ̀yọ̀ ṣubú kẹ́ẹ̀yọ̀ fọ́ kẹ́ẹ̀ kùnà dìde yà bẹ̀ sí Tànmólè òkùnkùn ti tó dalẹ́kun nínú ayé rẹ dìde kó bẹ̀ sí Tànmólè wọn ayiyẹkẹ wọn àràkẹ nínú rẹ ni bẹ̀ sí mú ajáde Ọlọ́run ní wíwà ẹ̀sọ́ ni á dá ọ dúró wọ̀ ní orílẹ̀ dìde Tànmólè àkókò rẹ ti dé ògo rẹ ti dé ayọ̀ rẹ ti dé ìṣeré rẹ ti dé dìde kó yà Tànmólè mo kárí sọ mo èyìn wọ́n ni mo wí ọmọ òwò èyìn wọ́n ni bí o ti ń lọ̀dọ̀ wòlíì àìsáyà ni mo ìwó mo ṣàṣàrò nínú rẹ̀ ikimi lọ ìwọlé tẹ̀rẹ̀ ọkàn tí ó mọ̀ wíwọ́ ti Tànmólè èsì ẹ̀rẹ̀ kan bá ọ bẹ́ẹ̀ ni ọmọ bàbá ni mi ṣe nínú pa ìgbàgbọ́ nínú Jésù àbá mi nílàlẹ̀ ọ máa rìn máa yán bẹ́ẹ̀ ní pírọ́blẹ̀mù ní òyìnbó èyí mi bẹ́ẹ̀ ní pírọ́blẹ̀mù wẹ́ẹ̀ ní pírọ́blẹ̀mù náà nǹkan bá ti mẹ́ràn ara rẹ wí òun náà ní yà ṣe tẹ̀rẹ̀ dìde kọ́ ya bẹ̀ àti Tànmólè ẹ̀sọ́ ní ọ̀dá dúró ọmọléèwé wa yà ni dìde kọ́ ya Tànmólè ó kárí sọ wọn nìkan àkọ́kọ́ ṣìṣirò wọn nìkan àkọ́kọ́ kọ́ ẹ̀kọ́ ètò ìṣúná wọn nìkan àkọ́kọ́ ṣe ẹ̀kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì dìde kọ́ ya Tànmólè mórídó lẹ̀ iṣẹ́ kọ́ bá ṣe kọ́ kàá ó bèrò ó wìdán ó dọ̀la òwúrà rẹ kó ya ọ̀rà ẹnu dígí àwòjíjí wíwá dìde wá Tànmólè nítorí kẹ́hìn nítorí ìgbà ògo rẹ̀ ó ti dé ìmọ́lẹ̀ Ọlọ́run ó ti tàn sínú ayé rẹ̀ pé arógbó òkùnkùn o dìde kó yà ṣàṣeyọrí kó a Tànmólè Ọlọ́run ti lọ́ sọ̀rọ̀ rẹ orí rẹ ti sọrin lọ́dún mo kí ọ o kó oríire èmi náà ni Òjó ọmọ àbálábí tán ire o.